Ẹ káàbọ̀ ẹ̀yin èèyàn. Lónìí, ẹ jẹ́ ká wo òwe Yorùbá kan tó gbajúgbajà. Òwe tí a fẹ́ wò lónìí ni ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Ìtumọ̀ òwe yìí ni pé ìwà rere ṣe pàtàkì ju ẹwà tàbí ọrọ̀ lọ. Bí àpẹẹrẹ, èèyàn lè wọ aṣọ tó lẹ́wà, ṣùgbọ́n bí wọ́n bá hùwà búburú, àwọn èèyàn ò ní fẹ́ súnmọ́ wọn. Àṣà Yorùbá máa ń rí híhùwà rere gẹ́gẹ́ bí ohun tó ṣe pàtàkì gan. Àwọn òbí àti àgbàlagbà máa ń kọ́ ọmọdé láti hùwà rere. A máa ń ka ìwà rere sí ẹwà tòótọ́. Ọlọ́run náà sì ṣàníyàn ipò tí ọkàn wa wà. Nítorí náà, ìwà rere ṣe pàtàkì kódà ní ìkọ̀kọ̀ nígbà tí kò sí ẹni tí ó ń wò wá. Kí ni òwe kan tí ẹ̀yin fẹ́ràn jù ní èdè Yorùbá? Àbí ṣó ní ohun tí ẹ tún rí sọ sí òwe tí a ṣàgbéyẹ̀wò ẹ̀ lónìí? Ó dìgbà o, ó dàbọ̀, ire o.